Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn òde pé ẹ kú dédé àsìkò yìí. Ṣàlàáfíà ohun gbogbo wa wà. Elédùmarè á máa dúró tì wá, àníṣe lásán àṣẹ Èdùmàrè. Ní tí mo fẹ́ kí kájọ gbé yẹ̀wò ní àkókò yìí, ó ní àwọn àkóbá kan tí religion tó ti kó bá wa, pàápàá jùlọ Islam. Kí tó tẹ̀síwájú, ẹ wo fídíò tí mo fẹ́ play yìí. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí àfáà yìí sọ nípa IVF kí n tó wá padà sọ tí mo fẹ́ sọ nípa ẹ wo fídíò yẹn. Dókítà kan èyí tó sọ̀rọ̀ sórí net bọ́ọ̀rọ̀ yẹn jẹ́ ìjẹrin àbí ìjẹta precisely, ẹnìkan wá sẹ́ndì ọ̀rọ̀ yẹn sí mi pé torí dókítà yìí gangan lòun fẹ́ káwọn ẹlẹ́sìn ọ sọ̀rọ̀. Dókítà tó jẹ́ pé mójútó báwọn yẹn ṣe lọ ń gba donor egg, àtọ̀ alátọ̀ tí wọ́n lọ fi sínú obìnrin tí ò lóyún tí ó wà ti bẹ̀ lọ́mọ. Ọlọ́rọ̀ ẹ̀yin ẹlẹ́sìn ò yéhùn, ọlọ́rọ̀ yín ò yéhùn, olóhùn ọ̀tí ẹ̀ mọ́ tí wọ́n ń pè lẹ́sìn gan, òun sì fẹ́ kẹ́ sọ̀rọ̀. Ó nígbà tẹ́ sọ yí pé ó nítorí wọ́pọ̀ jù láàrin àwọn mùsùlùmí tó bá wá sí sẹ́ńtà, tẹ́ bá sọ fún wọn pé ohun tó kù tẹ́ ṣe ní IVF kí wọ́n lọ mú àtọ̀ tí àwọn yẹn lọ ń donate àtọ̀ bí à ń donate ẹ̀jẹ̀. Obìnrin tí ó bá ti wá rọ́mọ bí yóò wá lọ bẹ̀, wọ́n á lọ mú àtọ̀ ẹnìkan, wọ́n á fi kún ẹyin tiẹ̀. Ẹlòmí ò tiẹ̀ tún rẹ́yin yé, wọ́n tún lọ mẹ́yin obìnrin míì wá ni, wọ́n á gbé sínú rẹ̀, yóò ru oyún yẹn fóṣù 9, wọ́n á bá bí, wọ́n ló ti lọ́mọ. Ó ní kí ní ń dẹ̀yìn tẹ́lẹ̀ lẹ́sìn láàmú, ó ní àtàwọn apá kanú àwọn èèyàn wa, ọ̀rọ̀ rẹ̀ fi hàn pé kírísítẹ́nì lẹ́nìyẹn. Ó ní kí ní ń dẹ̀yìn láàmú, ó ní sẹ́kọ́ ọmọ èèyàn wá wáyé kó kú lẹ́ni tí ò ní bímọ lọ́dá ní, ó lẹ́ẹ̀dẹ̀gbà wípé yẹn lè adopt ọmọ kọ́ jámọ wò, ṣùgbọ́n ẹ wá ní kéèyàn lọ mọ́ yẹn lẹ́yìn kí wọ́n náà ti bẹ̀ dábí àmọ́ kọ̀ dá. Ẹgbọ́n tó ń sọ nípa IVF, kí ló máa ń ṣe àwa mùsùlùmí? This is the more reason tó fi jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ káàárọ̀ oòjíire, ní Nàìjíríà generally, Nàìjíríà o, Áfíríkà o, ilẹ̀ Yorùbá, tí gbogbo wa fi, tí ọ̀pọ̀lọpọ̀ àwa religious people tá a fi wà poverty, tá a fi wà in poverty. Tá a bá dẹ̀ ṣọ́ra, a máa wà in that poverty, a máa wà in that poverty for life ni. Kí ni tí ó bad nínú IVF? Àwọn kan jókòó, wọ́n ronú ọpọlọ wọn wípé okay, what can we do nígbà tí èyàn rọ́mọ bí? Bóyá wùnbẹ̀ ló ní issue ni, bóyá wùnbẹ̀ ò lè dá ọmọ gbé ni, bóyá ilé àpò bí ọmọ rẹ̀ ó ti fẹ́lẹ́, àbí bóyá ó ní sickness kan tó ń bá jà ní lágọ̀ọ́ ara tí ò fi lè rọ́mọ, tí ò fi lè dá oyún gbé. Wọ́n wá wò pé okay, kí ló fi lè ní ọmọ, and they came up with IVF. Kí là ń pè ní IVF? Wọ́n gba sperm ti ara ọkùnrin, wọ́n gba egg tara obìnrin, wọ́n pa méjèèjì pọ̀ sí ara èèyàn kan, á dẹ̀ bá wọn gbé oyún yẹn, á dẹ̀ bí. Tó bá dẹ̀ bí, àwọn náà ṣe kí ni, wọ́n dọ́lọ́mọ láyé. Àìmọye ẹni tó ti ya àgàn tẹ́ pé wọn ò rọ́mọ bí, dé ipa àìsàn tó ń dà láàmú àwọn nǹkan yẹn ni ò jẹ́ kí wọ́n rọ́mọ bí. Ìgbà tí wọ́n ṣe IVF náà tó lọ́mọ láyé. IVF tá à ń sọ yìí, àti ẹyin tá à ń sọ yìí, àti sperm tí wọ́n gbà lára ọkùnrin àti ẹyin méjèèjì tó bá papọ̀ sára obìnrin tó bá bá wọn gbé ọmọ yẹn, ọmọ yẹn tó bá bí yẹn kò lè ní traces ẹni tó gbé oyún. Traces ìyá tí wọ́n gba ẹ̀jẹ̀ tí wọ́n gba ẹyin látara ẹ̀, àti ọkùnrin tí wọ́n gba sperm ẹ̀, òun ni traces yẹn ló máa bí àlárọ̀ tó máa ṣe DNA, traces blood traces àwọn méjèèjì yẹn ló máa gbé jáde. Ẹ̀yin wá tako IVF nísìn pé ẹ̀sìn wá tako. Kí ni problem wa? Kí ló tà ìrònú beyond outside the box? Gbogbo nǹkan pátá lẹ́fẹ́ condemn fáwọn èèyàn. Bẹ́ẹ̀ sì ni àwọn Arab countries tí ó jẹ́ wípé religion yìí gan ti wá, tí ó jẹ́ pé ibẹ̀ gan ni Islam ti wá. Ó ṣà ní ọdún tí Islam wọ Nàìjíríà. Research tí mò ń ṣe lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ lé lórí nípa ìrìn àjò àrèmábọ̀
tí ọ̀rọ̀ bá kàn ẹ gbọ́ wíríwíri ẹ gbọ́ àṣírí ọ̀nà tí Islam gbà wọ Nàìjíríà tó fi wọlé Yorùbá wá. tó fi kó bá wa gan. ó ṣáà ní ọdún tí Islam wọlé Yorùbá wá ó ní ọdún tí Islam wọ Nàìjíríà wá. táwa fi Islam táwa fi ń pa ìròrí àwọn èèyàn táwa fi torí pé àwọn èèyàn gbọ́ Lárúbáwá àwọn èèyàn gbọ́ kíní kan táwa fi wọ́n da ọpọlọ àwọn èèyàn láàmú. gbogbo nǹkan ọ̀nà Islam kọ̀ọ̀kan kọ̀ndẹ́mù fún yín nígbà tẹ́ bá mú dé. bẹ́ẹ̀ Islam àwọn àfà mọ́mọ́ fatuwa ilé sọ pé kíní kan fatuwa ilé sọ pé kíní kan. bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nìyẹn wẹ́rẹ́wẹ́rẹ́ láti ìpìlẹ̀ ẹ condemn picture fún àwọn èèyàn ẹ condemn architectural design pé okay o archaeologist àwọn tó yẹ pé wọ́n máa ń gbẹ́ ère ẹ condemn ẹ látàrí pé ẹ sọ fún wọn wípé tó bá yá látara ìtàn kan tẹ́ ẹ sọ tó wà nínú àwọn tí a kan àwọn àdìsí kan pé àwọn ìran yẹn o ìgbà tí wọ́n lọ tí àwọn ẹbí wọn ti lọ for long tí wọn ò rẹ́ nìkan sí wọn létí máa ń pa Ọlọ́run ère àwọn bàbá làwọn tán gbẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní bọ wọ́n sọ wọ́n dọlọ́run torí bẹ́ẹ̀ l'Ànábì fi ní ẹni tó bá ti ń gbẹ́ ère o iná ni kí ni problem wa ẹ lọ sí gbogbo museum wa káàkiri lónìí tá a bá ní àwọn ère àwọn bàbá wa yẹn tá a bá ní ère àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn báwo lẹ ṣe fẹ́ sọ history fáwọn ọmọ yín. sọ́wọ́n ti gbà á lọ tẹ́lẹ̀ ni. báwo la ṣe fẹ́ sọ history fún àwọn ọmọ wa. tẹ́ ẹ bá dé Saudi lónìí ní ìsìn báyìí ibi tí wọ́n sin Muhammad sí wọ́n cremate bẹ̀ wọ́n design ẹ̀dẹ́ pé táwọn èèyàn bá débẹ̀ àwọn èèyàn tó ń lọ bí sàárè Muhammad ní Saudi wọ́n débi sàárè rẹ̀ tó bá ti lè ṣí bí kàwé rẹ̀ wọ́n sì máa sunkún bẹ̀ wọ́n sì máa di sàárè rẹ̀ wọ́n máa sunkún bẹ̀ kí nìyẹn sí ẹgbẹ́ òjú pé wọ́n gbẹ́ ère lọ. Why are we so daft in Africa? Why are we so daft as a Yoruba people? Gbogbo tó lọ fún wa ẹgbà lọ́wọ́ àwọn èèyàn. torí ẹ̀sìn. torí kọ́tù àwọn míì torí ẹ̀sìn táwọn wá láti bò míì ẹ̀dẹ̀ fi gba gbogbo nǹkan tó jẹ́ ọmọlúàbí tó Olódùmarè fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gbogbo òrórí wa ẹ̀dẹ̀ fi gbà dànù. gbogbo àǹfààní tó yẹ ká mọ rí. now ìgbà ẹni picture ò dáa ẹni kìnnì kan ò dáa eléyìí bẹ́ẹ̀ bá ṣe lè kí ni fatuwa kìnnì kan lórí rẹ̀ kí ni kìnnì kan lórí rẹ̀. àwọn tó wá mú ẹ̀sìn wá àwọn wá develop ìlú wọn. picture tẹ́ ń wò lójúmọ́ máa ń wòran yìí ìlú Dubai ní Abu Dhabi ní Dubai underwater hotel ní Dubai United Arab Emirates ilẹ̀ Lárúbáwá ni o mọ ẹ̀sìn tó wọn mọ ẹ̀sìn tó Saudi tí wọ́n ṣe taxi tó ń fò lórí òfurufú taxi air taxi ó ní wọ́n fi ń commute àwọn èèyàn láwọn areas kan ní Saudi báyìí o and these are Islamic countries. ẹ̀yin ò rí ẹ̀rí yẹn ẹ̀rí wò àbí kẹ́ ẹ máa mú fatuwa wèrè káàkiri. ok ẹ wọ underwater tẹ́ ń wò tí mo ń sọ yìí nìsín ibo ni Dubai wà lẹ́gbẹ̀ẹ́ Nàìjíríà in the last 20-30 years back níbo ni Dubai wà lẹ́gbẹ̀ẹ́ Nàìjíríà ẹ wá wo Dubai lónìí. because they did not build their system on religious principle. Gbogbo country tẹ̀rí tí wọ́n ń lálùyọ lónìí tí wọ́n ń jẹ́ nǹkan lónìí none of them built their country on religion principle. Kò sí èyí tó fi ẹ̀sìn tó fi tó ìlú wọn tó fi ń túlù wọn ṣe. Kò sí èyí tó fi ẹ̀sìn tó fi develop ìlú ẹ̀. ẹ fàyọ ni pé ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe. Ìgbà tí wọ́n gbé bank commercial bank dé wọ́n ní Islam ní ká mọ̀ yàwó èlé ẹ bá ṣe kí ni kò dáa gbọ́ àyàwó èlé. Tá a bá fẹ́ yáwó business bank ọ̀pọ̀lọpọ̀ Muslim ni ò lè lọ commercial banks láti lọ ní ò lè lọ banks láti lọ yáwó láti ṣe business torí pé wọ́n jẹ́ kán rí wípé owó èlé lówó báńkì. Gbogbo àwọn tẹ́ẹ̀dẹ́ ra product wọn lónìí Dangote nǹkan gbogbo wọn owó báńkì ni gbogbo wọn fi ṣe business. Nígbà tó yá wọ́n gbé Islamic banking dé Islamic banking ẹ lọ bèrè lọ́wọ́ àwọn Islamic banking tó láwọn ń ṣe. Tẹ́ bá fẹ́ yá èèyàn lówó ní Islamic banking wọn kì í yọ charges
ó ní percentage tí wọ́n á yọ lórí owó tó fẹ́ yá yín as charges maintenance kankan ìgbà kan kò bá wa sásùn wọ́n wá sọ fún pé lẹ́yìn owó tẹ́ fẹ́ san yẹn ó lè jẹ́ pé 1% àbí 2% ló máa lé lórí owó yẹn àbí 3% àbí 5%. ṣé kìí ṣe èlé nìyẹn? tí crypto kọ́kọ́ jáde ẹ condemn crypto fáwọn èèyàn ẹni crypto ẹsẹ kìnìkan ìsà kìnìkan ní ìsìn báyìí wọ́n ti create halal crypto ẹ sọ ní wa ò pé ní tó jẹ́ pé tí nǹkan bá wá ti wá láti ilẹ̀ lárúbáwá àbí kó wá láti ọ̀dọ̀ àwọn àfà kó tẹnu àwọn gbàmọ́wò kan jáde àwọn tí a kan jáde àti ìmọ̀ tá à ń ṣe the same thing Christianity. Àwọn wà dumb to the extent that pé nǹkan tá a kàn fẹ́ mọ́ gbọ́ ní Nàìjíríà tá a fẹ́ mọ́ gbọ́ ní Áfíríkà ó ní pé bàbá yín àtẹnìkan bàbá yín àtọ̀ náà mutí wọ́n lọ mutí ní wọ́n jọ mutí lọ́rùn oríwọ̀ náà oríwọ̀ ò pé rárá nǹkan ń ṣe wá gan o. ẹ̀ẹ̀kan àbọ̀ sórí ọ̀tà ohun àtọ́nà ṣẹ̀ṣẹ̀ ṣe meeting tán ni wọ́n jọ mutí wọ́n jọ wá decide lórí bọ́ọ̀rọ̀ kò sì sọ fọ́lọ́ pọ́lọ́ bí Nàìjíríà ṣe rí yóò dáa. ó lọ ṣe meeting pẹ̀lú Ọlọ́run ti rí ilé rẹ̀ lọ́lọ́run I saw my father in heaven I've seen my house in heaven. ìjọ wo la fẹ́ tán àwàdà? àwọn tí wọ́n discover gbogbo àwọn tó túdú wọn ṣe mélòó nu wọn ní sọ gbogbo prophecy rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ tá a sọ káàkiri Nàìjíríà àfi miracle and prophecy. àwọn pastors wọ́n tẹ gbogbo ayé pa pẹ̀lú prophecy irọ́ àwọn MFM mú fọlọ́mùmú àwọn members wọn náà wọ́n kọ̀ wọn already àti jára wọn. Islamic organizations àwọn náà ṣe kíni àwọn náà já ṣebí ilẹ̀ láti lè kọ́ dì náà láìsẹ̀ rí tẹ̀yìn oríṣiríṣi ilẹ̀ láti lè kọ́ dì ibi tẹ́ tí fòróró jẹ́sú ọ̀rọ̀ ọ̀gbọ̀n tẹ̀yẹ ìmọ̀ country táwọn kan tí fòróró jẹ́sú ibẹ̀ làwọn kan tí yọ àga tẹ́ tí fọ́ra wọn lága lórí àbọ̀ náà kọ́ láwọn wòye tẹ́ tí fọ́ra wọn lága lórí wọ́n sì wọn lọ bẹ̀ náà. àwọn kan bọ̀ tá àwọn yòó tiẹ̀ wọ́n ṣe àṣàlátù wọ́n ṣe làlátù lùkọ́dì àwọn pariwo ẹ ké aleluya mẹ́ta ẹ pé Jésù ẹ pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ sì pé ẹ̀mí mímọ́ kan sórí wa ò pé nítorí Ọlọ́run ẹ jẹ́ àròmí ẹja mọ́ tá à ń ṣe. Don't let religion turn you to a dumb person. ẹ má jẹ́ kí ẹ̀sìn ó dà yín lọ́pọlọ rú láti má lè ronú beyond